Africa Content TV. Ladies and gentlemen, Ibadan, fresh from Nigeria, are you ready for Broda Shaggi? Give it up, Broda Shaggi! Ibadan, give it so. Say Ibadan. Say Apa. Say it you are okay. Èdè òṣèlú tó yẹ ká máa sọ̀rọ̀ púpọ̀. Èdè ní 2 days ago, nítorí àwọn ọmọ làṣẹ wa. So quickly, mo ní di ọmọ mẹ́rin obìnrin méjì, ọkùnrin méjì tó mọ̀ ń jó dáadáa. Tó mọ̀ ń jó dáadáa. Ọjọ́ pọ́nsà ṣàlùbá mú wọn. Nítorí ọmọ pọ̀ wíwà yìí. DJ, are you ready? Ẹ̀bá lélẹ̀ òun. Two boys, two girls. Okay, we have 2 girls already. Bring one more boy. Okay, we have 2 boys. That's the letter out. Okay, hold on. Yes, please come back up. All right. Bring it down. Ẹ ṣe gan. Àti lọ́kùnrin mẹ́ta báyìí. So tàbí ọkùnrin méjì nìkan la ní. Àmọ́ kọ́kọ́ mú èèyàn kan ní. Báwo la ìdí mẹ́rin? Ibo lẹ́yìn tí wá? Hello. Ẹ wá oṣù àlẹ́ máa bọ̀. Ẹ ti wà á. Kí ló ń kọ́ yín sà? Taiwo Goodness. Ẹ káwọ̀ ẹ gbé Goodness wa. DJ, are you ready? Ẹ jọ ẹgbẹ́ mi máa bọ̀ lórí tẹ́ máa bá kọ́kọ́ fún wọn orí dáadáa wà ní fẹ́lẹ́ mi. Tí o náà máa lè kíjó mọ́lẹ̀ dáadáa. Kò yẹ yín. Ṣé ẹ ti rẹ́dì láti jó? Ṣé ẹ ti rẹ́dì? Ẹ súnmọ́ wájú. Ẹ tún wá sẹ́yìn ni. Ẹ jó dáadáa o. Ẹ jọ ẹ fún 50k cash. 50k. Ẹ máa gbà cash. Òwúrò. Ṣé ti rí? So the mobile was joke. I told that Daniel, beat it, drop it. He said, can you give this first? Okay. Aha. Did you ever? Ọ̀dà lẹ́yìn mẹ́rẹ̀ ni lọ. Ìrírí ti bẹ̀rẹ̀ ẹ dúró. Ṣé mo bàdàn ní? Jẹ́jẹ́ mo bàdàn. Ṣé mo bàdàn ní? Ọmọ bàdàn ní? Ibo la ti wá? Àníbọ̀lá ti wá níbàdàn, Ìbàdàn ni wọ́n náà. Nígbà wàá jó, ẹ̀rọ àti bẹ̀rẹ̀, DJ, let's go. Okay. Ẹsẹ̀ ní ẹ lọ dín lẹ́bùn ọ̀tún ìjọ èyí tó dẹ̀ kẹ́ kó wọlé kan dùdú. Ẹ jọ kí ni ká ṣe báyìí? Ká mú àwọn mi wá. Ó dà tó ẹ máa ń gbé wọn bọ́lẹ̀. Àwọn ọmọ bọ́bọ̀ tó là sọ. Ṣáàríwọ̀ èyí tẹ́wọ̀ wájú orí ọba tó jó ẹ̀yin náà bàbá jọ́ọ̀jì ẹ̀. Ṣé kó dúró àbí kó máa lọ lé? Dúró àbí lọ lé? Ẹgbẹ́ náà tẹ bá fẹ́ kó dúró ẹ̀jẹ̀ rọwọ́ yín lókè. Ẹ̀yà ẹ̀kọ́ wà lò. Tẹ bá fẹ́ kó lọ lé ẹ̀jẹ̀ rọwọ́ yín lókè. Òkè wọn ni kò dúró. Kí ló ń kọ? Tèmi Táyọ̀. All right, ṣé kó dúró àbí kó máa lọ lé?
Kò gbọ́ o. Kó dúró. Tẹ bá fẹ́ kó dúró ẹ̀jẹ̀ lọ́wọ́ yín lókè. Kò dàbí tẹ̀ nǹkan. Ẹ̀kọ́ wọlé. Tẹ bá fẹ́ kó máa lọ lé ọwọ́ yín lókè. Kí ló ṣẹlẹ̀? Àwọn olóńgbò wọn lẹ́ẹ̀mejì. Ẹ fẹ́ dùkọ́ lọ pọ̀wọ́ kan náà nù. Àwọn èèyàn kan ní kẹ́ rìn sókè o. Ṣé kó dúró àbí kó máa lọ lé? Kó dúró. Tẹ bá fẹ́ kó máa lọ lé ẹ̀jẹ̀ lọ́wọ́ yín lókè. Àwọn èèyàn ọ̀gbọ́n dà kọ́ máa tún jó ìjó o. Ó yá ẹ̀dá àtijọ́ ìjó. Ẹjọ́ dáadáa. Ṣé kó dúró àbí kó máa lálé? Kó dúró. Ṣé kó dúró àbí kó máa lálé? Kó máa lálé. Oya ìwọ tọ̀tọ̀ wá báyìí lọ. All right, let me have the girls. Come over. Wá sẹ́yìn. Bíjì ẹ bá fún un ní hip hop. Ẹ bá wọlé ẹ máa padà wá. Let's go. Okay. Competition ilé máa tọ́fù. Ó tẹ̀ bẹ́sẹ̀ ti múra ẹ̀ta house wa. Red house or yellow house? Red house or yellow house? Tó bá máa lọlé àbúkọ́ fún ẹ̀jẹ̀ gbọ́. Ṣé kó dúró? Kó dúró? Ẹ̀jẹ̀ náà tá a bá fẹ́ kó dúró ẹ̀jẹ̀ lọ́wọ́ yín lókè. Ó dà pé ẹ̀gbẹ́ yóò kú sọ. To stay, can I see your hands up? So come on, let tẹ bá fẹ́ kó dúró ẹ̀jẹ̀ lọ́wọ́ ilé tó. Ẹ má wọ̀rọ̀. Ìwọ wá báyìí náà. Ó ṣùgbọ́n. Padà bọ́ọ̀dà kábọ̀. Èèyàn kan mo sọ fún yín, èèyàn kan ló ní 50K, èèyàn kan ní o. DJ kí ẹ máa ṣe báyìí. Let's go. Rọ́bọ̀rọ̀ DJ ẹ̀jọ̀ bá fún ọ ní fújì. Ṣé mo fújì dùn? Kò sí ẹni kó lè ká sọ̀rọ̀ ayé o. Ẹ máa kó mọ́lẹ̀ gidi ni. Ẹ máa ṣe mẹ́rin bọ́ da òyìnbó sí lára. Ṣé ready? DJ let's go. Àwọn màmá tí fárígá wọn làwọn ọ̀sẹ̀ ń tẹ́. Àti rẹ́dà ọ̀sẹ̀ tí jọ́ ìdè wọn ni ẹ fẹ́ gbà. All right, let's go. Ṣé kó dúró àbí kó máa lọ lé? Kó dúró. Kó máa lọ lé. Ó ní kó dúró ẹ̀jẹ̀ lọ́wọ́ yín lókè.
kojú ẹ̀dá wọ́n sókè dáadáa náà ẹ má burú tẹ bá fẹ́ kojú ẹ̀dá lọ́wọ́ ilé kè. Àti Edwards ó dà pé ilẹ̀ orí mi okay this one I will give you something okay but you have to be now already come here. DJ what's your name? Stella, where are you from? Ilesha. Ẹ jẹ́ ká fún láti wọn. Are your parents here? Yes. Mom and dad? Both of them? Just one mom. Ẹ jẹ́ ká pàtàkì fáwọn ìyá. Wọ́n ṣàmà tẹ̀lé wa ṣáàni. Dáàdì náà ṣètò wọ́n lè ti lọ ṣiṣẹ́ owó tọ́lá fún náà náà lọ sùkúl. Ẹ bá pàtàkì fáwọn dáàdì náà. Àwọn ọmọ Stella èmi àti Adá fẹ́ gé báyìí o. Nítorí èmi náà fẹ́ gba 50k àbí kẹ̀lé tí bá jó jù ẹ̀yìn máa gbé owó o. Àbí kò ní gbé owó. Alright, DJ àti Red House ẹ má wọ̀ ẹ wá náà ẹ wá. Ẹ jẹ́ ẹ̀yin náà you try o, you know what you try and I will give you something, okay? Alright, let's go, Stella, DJ. Thank you very much. Ejaba Shani at work. God bless you, Stella. All right, here is a thank you.